gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé ìṣọ̀kan Oòduà ò ní fún yín ní ìròyìn tí ò ní gbọ́ngbọ́n nínú. A tún ti rìnrìn àjò wá sí ọ̀dọ̀ bàbá wa lára àwọn akọni ilẹ̀ Yorùbá bákan náà ni. Ẹ ti mọ̀ pé tá a bá ń sọ nípa pé ká gbé àwọn akọni wá sórí ètò, ọ̀kan gbòógì ní ìṣọ̀kan Oòduà Network TV ni wọ́n jẹ́. A tún ti rìnrìn àjò wá sọ́dọ̀ bàbá wa kan tí a ò ní ṣaláì má fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Èyí àsìkò yìí ni mo mọ̀ wípé akàwé ò ní ká má ṣẹ̀ṣẹ̀ ṣe, akàwé ò ní ká má jẹ́ babaláwo, akàwé ò ní ká má jẹ́ adífálà, kò ní ká má dífà, kò ní ká má ṣe nǹkan tí wọ́n ń ṣe nílẹ̀ bàbá wa. Abẹ́ẹ̀gbọ́, a tún ti wà ní ọ̀dọ̀ bàbá wa akin nínú ìjà Oòduà làwọn náà. Mo fẹ́ fi ọ̀rọ̀ wá bàbá wa lẹ́nu wò, kájọ fọ̀rọ̀ jómi tóró ọ̀rọ̀. Kábíyèsí, ẹ kú dédé àsìkò yìí o. Kábíyèsí Olódùmarè, ẹ kú iṣẹ́, ẹ kú ètò. Ètò ni ẹ̀dẹ̀kú kó lè dáa tí gbogbo ọmọ Oòduà ń bá káàkiri. Olódùmarè á jẹ́ kó dára. A mọ̀ wípé kí ilẹ̀ olómìnira Odùduwà kó lè dúró lẹ́yìn náà ń dìjàǹgbara fún. Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kó tó di pé a tẹ̀síwájú, ẹ bá wa dárúkọ yín fún gbogbo ayé tí wọ́n ń wò wá. Èmi ni ọ̀mọ̀wé Fáyẹmí Fátúndé Fákáyọ̀dé. Ẹ tún sọ lẹ́ẹ̀kan sí póhùn yẹn lọ sókè díẹ̀. Ọ̀mọ̀wé Fáyẹmí Fátúndé Fákáyọ̀dé. Bàbá sọ pé àwọn ní ọ̀mọ̀wé Fáyẹmí Fátúndé Fákáyọ̀dé. Bàbá ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí pé ọ̀mọ̀wé tẹ́ ẹ fi sí àárín yẹn, kí ni ìdí tí ẹ ṣe fi ọ̀mọ̀wé yẹn gangan sí? Gẹ́gẹ́ bí ẹni tó kàwé gboyè ọ̀mọ̀wé, ṣé àwọn pé bí èèyàn bá jẹ́ olóyè, ó lè sọ pé èmi ni olóyè báyìí báyìí. Bí èèyàn bá jẹ́ kìíní, bí èèyàn bá jẹ́ onímọ̀ ẹ̀rọ, ó lè sọ pé òun ni onímọ̀ ẹ̀rọ lágbájá tí a ń pè ní ẹnjìníà. Ṣùgbọ́n ọ̀mọ̀wé ni tí a bá sọ pé Dr. Fáyẹmí Fátúndé Fákáyọ̀dé. Ìyẹn ni dókítà Fáyẹmí Fátúndé Fákáyọ̀dé. Ìyẹn túmọ̀ sí pé ẹ̀yin kàwé gboyè wọnú Ifá ni, àbí bẹ́ẹ̀ kọ́? A kàwé gboyè ọ̀mọ̀wé. Ọ̀mọ̀wé, ok, ẹ kàwé wọnú iṣẹ́ dókítà. Bẹ́ẹ̀ni, ọ̀tọ̀ ní ti Ifá, nǹkan tí wọ́n ń ṣe ní ìran bàbá wa gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Oòduà. Gẹ́gẹ́ bí ìyẹn ni ẹjogúnbá ní. Àjogúnbá ní Ifá. Ilé lẹ ti bá. Bẹ́ẹ̀ni. Ok, Ifá gbọ́dọ̀ pọ̀ ní orúkọ, ẹ̀yin náà ń pè ní FFF. Bẹ́ẹ̀ni. Ok, F mẹ́ta. Ó tiẹ̀ ti dá bẹ́ẹ̀. Ìkan wà ní orúkọ yẹn tẹ́ ẹ máa sanwó rẹ̀ fún mi, ṣùgbọ́n tá a bá parí ètò a máa. Àmẹ́ni tí ó sanwó fún mi. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ nípa Ifá dáadáa. Abẹ́gbọ́, ilẹ̀ Odùduwà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, torí látìgbà tí a ti ń jìjàgbara nípa ilẹ̀ Odùduwà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń wò pé àtẹ̀rẹ́ àwọn tó dìde pè wá pé ilẹ̀ Odùduwà tẹ́ ń sọ̀rọ̀ ń pẹ́ yìí o, a mọ̀ wípé tí wọ́n bá gbà tán òrìṣà ni wọ́n máa bọ, Ifá náà máa sìn, ìṣẹ̀ṣe náà máa ṣe ń bẹ̀. Bàbá, mo fẹ́ kẹ́ ẹ bá wa yànnàná ẹ̀, kí ni Ifá ní í ṣe tàbí ìṣẹ̀ṣe ní í ṣe nípa ilẹ̀ Odùduwà tá à ń jìjàgbara fún ìgan, tàbí kí n kúkú sọ pé nípa ẹ̀sìn, kí ló ní í ṣe pẹ̀lú ìjàngbara tá à ń jà nípa ilẹ̀ Yorùbá? Ẹ ṣeun, ṣe rí, ó máa ń dùn wá ní ọ̀pọ̀ ìgbà torí pé ìran Yorùbá jẹ́ ìran tó jẹ́ wípé káàkiri àgbáyé òun nìkan ni ìran tó máa ń fẹ́ sọ wípé àṣà mi ó yàtọ̀ sí ìṣe mi, ó yàtọ̀ sí ẹ̀sìn mi. Ìran Yorùbá ni ìran tó jẹ́ pé a ò lè sọ wípé ó jẹ́ ojúlówó ìran mọ́ torí pé tí a bá wo gbogbo ìṣe ọmọ Yorùbá kò jọ tọmọ Yorùbá mọ́. Tí a bá dẹ̀ wo àwọn ẹ̀yà yòókù káàkiri àgbáyé, tí a bá rí ọmọ ilẹ̀ India, a sọ pé ọmọ India lélẹ̀ nípasẹ̀ ìṣe rẹ̀, ìwọṣọ rẹ̀, àṣà ẹ̀, orúkọ ẹ̀ tó máa jẹ́. Ṣùgbọ́n ìran ti Yorùbá jẹ́ ìran tó jẹ́ pé ọ̀rọ̀ ọmọ Yorùbá dàbí ẹranko tí wọ́n ń pè ẹran omi tó ń pè ní jẹnjòkè. Ó wà lórí òkè, ó tún wà ní inú omi. Tí ọmọ Yorùbá bá ń sọ wípé tí a bá gba òmìnira nílẹ̀ Oòduà, ṣé òrìṣà la fẹ́ máa bọ ní àbí kinní kan, ó dàbí ká gbà pé ilẹ̀ India kò ní òmìnira, kí ilẹ̀ India wá máa jà fún òmìnira, káwọn ọmọ India kan wá sọ pé tí wọ́n bá ti gbòmìnira tán ẹ̀sìn Hindu ni wọ́n máa ṣe kinní kan, àwọn ò fẹ́ òmìnira. Tàbí bóyá ní ilẹ̀ China, ní àárín àwọn Chinese nílẹ̀ China, kí wọ́n sọ pé tí wọ́n bá ti gbòmìnira wọ́n ní Buddhism la máa ṣe.
wọn ò ní sọ bẹ́ẹ̀ torí pé àṣà wọn ẹ̀sìn wọn tẹ́lẹ̀ wọn ò kulẹ̀ kọ ẹ̀yìn sí. Ìran Yorùbá, àwọn Yorùbá ń sọ èyí nítorí pé wọ́n ti gba àṣà àti ìṣe ìran Yorùbá kúrò ní ọwọ́ wọn, dé pé ọmọ Yorùbá ti jẹ́ bí ìran tó jẹ́ pé ọ̀rọ̀ ara wọn ò yéra wọn gan mọ́. ọ̀rọ̀ ara wọn ò yéra wọn gan mọ́. Ó dáa, ó ní ìbéèrè tí mo fẹ́ béèrè láàrin yẹn, ṣùgbọ́n kí n tún tó padà sórí ìbéèrè yẹn, ìtẹ̀sọ láti yí wípé ọ̀rọ̀ ọmọ Yorùbá ò yéra wọn mọ́, bàbá mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ tanná síbẹ̀ yẹn dáadáa. Ẹ ṣeun. Ọ̀rọ̀ ọmọ Yorùbá ò yéra wọn ni ẹ rí i pé àkọ́kọ́ náà tí ẹnìkan bá ń sọ̀rọ̀ irú, ọ̀rọ̀ iyọ̀ ni ẹnìkan máa sọ. Ọ̀rọ̀ ọmọ Yorùbá kì í fi bẹ́ẹ̀ kò, ẹnu wọn kì í kò, ọ̀rọ̀ wọn tí wọ́n bá fẹ́ ṣe wọn ò lè wà ní orí nǹkan kan náà. Lẹ́yìn ìyẹn, ọmọ Yorùbá, ọ̀pọ̀ ọmọ Yorùbá kọ̀ọ̀kan ló jẹ́ pé òun gangan fún rẹ̀ kò sí jẹ́rí ká má tanra wa, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ Oòduà nation àbí Yorùbá nation tí ẹ ò ní sọ̀rọ̀ ìṣẹ̀ṣe. Kò sí orílẹ̀-èdè kan tó bá jẹ́ orílẹ̀-èdè tí ìran tó jẹ́ pé Olódùmarè rán òjíṣẹ́ sí wọn, kò sí bọ́n ṣe fẹ́ gba òmìnira tí wọ́n yọ ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ wọn kúrò. Ó dàbí kí Saudi Arabia sọ pé orílẹ̀-èdè àwọn ò fẹ́ gbọ́rọ̀ Islam. Kò sí bọ́n ṣe fẹ́ ṣe. Tó bá jẹ́ orílẹ̀-èdè tó Olódùmarè rán àwọn òjíṣẹ́ kankan sí ni, ó sì rọrùn tó jẹ́ pé irúwá ògiri wá. Ṣùgbọ́n ilẹ̀ Odùduwà ó jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀yà tó jẹ́ pé Olódùmarè rán òjíṣẹ́ sí, tí wọ́n ní àwọn òjíṣẹ́ tiwọn. Ní òfin, ní ọ̀rọ̀ ìṣẹ̀ṣe òfin ṣe é yọ, torí àwọn òjíṣẹ́ inú ìṣẹ̀ṣe Ọbàtálá ni, Ọ̀rúnmìlà ni, àwọn lòjíṣẹ́ tó Olódùmarè rán sí ọmọ Odùduwà. Ṣùgbọ́n Ifá náà ti sọ, ó ní ohun abí wọn bí kì í wù wọ́n, tẹni ẹlẹ́ni ní yá wọn lára, adé á fún wọ̀dẹ̀rẹ̀ tí í ṣalábàárìn ẹja. Èyí ni ò jẹ́ kí ọ̀rọ̀ ọmọ Yorùbá kó yẹra, torí ẹnì kọ̀ọ̀kan tẹ́lómi bá pera rẹ̀ ní ọmọ Yorùbá gan, àwọn ìbéèrè tó yẹ ká máa bira wa kí ẹnu wa tó lè kù ọ̀pọ̀. Torí tí mo bá ní ọmọ Yorùbá ni mí, ẹ gbọ́ orúkọ mi, Fáyẹmí Fátúndé Fákáyọ̀dé, a mọ̀ pé orúkọ Yorùbá ni. Tí mo bá ń jẹ́ Stonewood, tí mo lọ́mọ Yorùbá ni mí, tí mo wá ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá, ṣé tí ẹ bá gba òmìnira yẹn tán, ṣé nǹkan tí màá máa sọ fún ọmọ mi náà ni pé kí wọ́n máa jẹ́ Tree Palm, Stonewood? Kí nìdí tó jẹ́ pé àwa gbogbo nǹkan tá a fẹ́ ṣe a lè ṣe tọkàntọkàn ká sọ pé àní nǹkan yìí tó jẹ́ tiwantiwa? Ìgbà tí mò ń jẹ́ Fákáyọ̀dé ń sìn, a mọ̀ pé orúkọ Yorùbá ni. Ṣé tó bá jẹ́ pé orúkọ tí mò ń jẹ́ orúkọ ilẹ̀ India ni mò ń jẹ́, báwo mo ṣe fẹ́ pera mi ní ojúlówó ọmọ Yorùbá? Ọ̀pọ̀ àwọn tó ń pera wọn lọ́mọ Yorùbá a máa ń rẹ́rìn-ín wọn. Àwọn míì gan tán láwọn ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Ò ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá, ìwọ gan ń jórúkọ èdè àjèjì. Ilé lógún ti bàjẹ́ lọ, torí pé nǹkan tá a lá ń jà fún gan, nǹkan táwa gan ò nífẹ̀ẹ́ lọ́kàn ara wa, òun là ń jà fún. Ni ló fi dàbí pé ọ̀rọ̀ ọmọ Yorùbá kò yé ara wọn. Ọ̀pọ̀ ọmọ Yorùbá kàn ń parọ́ tanra wọn ní ọ̀rọ̀ wọn kò yéra wọn. Ẹ ṣeun bàbá wa. Màá mú pọ́ìntì kan tẹ́ ẹ tún sọ last nísìn, torí ẹ̀yin àgbàlagbà lẹ máa ń sọ pé ẹ má bínú, èmi ò mú ìwí kémi ìmọ̀jára sún mi ìmọ̀ rárá àṣẹ o, ṣùgbọ́n wá ní èmi ò ní fọwọ́ sí ìjúwe ilé bàbá mi tó bí mi lọ́mọ, ó yẹ kí n korí kìkan bẹ̀ yẹn, ṣùgbọ́n mi ì fẹ́ lọ síbẹ̀ torí bẹ́ẹ̀ ṣe ń sọ nísìn pera yín mọ́ ọmọ Yorùbá o, ẹnu wọn ṣé ẹ̀yin ṣe Yorùbá ni? Torí mo rí ID card lára yín o. Ẹ máa ṣeun. Ẹ jẹ́ kí n sọ pé ọmọ Oòduà ni mí. Okay. Torí pé ní ọ̀pọ̀ ìgbà tí a bá ń sọ̀rọ̀ orúkọ yẹn Yorùbá, wọ́n ti tẹ̀ mọ́ wa lórí, ó ṣòro láti wọ́n dànù, bó tiẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe ká padà wọ́n dànù lọ́jọ́ iwájú. Torí pé àwọn onímọ̀ wọ́n mọ̀ pé orúkọ yẹn ó níbi tí wọ́n ti mú wá láti inú àwọn orúkọ èdè kan tán ló wá láti Yerib, Yariba di Yorùbá. Torí pé ọ̀rọ̀ yẹn Yorùbá kò ní ìtumọ̀ nínú èdè wa gan. Tí ẹ bá wo Odùduwà, èdè Yorùbá jẹ́ èdè tó jẹ́ pé tẹ́ ẹ bá mú ẹyọ ọ̀rọ̀ kan, ẹ lè pín sí ègé, bóyá mọ́fíìmù tó jẹ́ àpínpẹ̀kun ọ̀rọ̀ tó nítumọ̀, tàbí kẹ́ ẹ sọ pé ẹ pín sí sílébù tá a sọ pé a lè fi tí a lè pè jáde ní ẹ̀ẹ̀kan bẹ́yẹn. Tí a bá wá mú Odùduwà, a lè sọ pé odù tó dá ìwà. Tí wọ́n bá sọ pé Fákáyọ̀dé ni mò ń jẹ́, wọ́n sọ pé Ifá kó ayọ̀ dé. Tá a bá ní Yorùbá kí la sọ? Yorùbá. Kí ni ìtumọ̀ bá?
ẹ̀yin àgbà náà ládùn. kí ni yóò ó jẹ́ nǹkan tí ò orúkọ tí ò nítumọ̀ nínú èdè wa ni wọn àwọn àjòjì ni wọ́n gbélé wa lórí àwọn onímọ̀ sọ pé àwọn ní ìgbà tí àwọn òyìnbó amúnisìn dé pé bí àwọn ẹ̀yà haúsá kan lẹ́yìn tó kọ́kọ́ fi orúkọ yẹn pè wá kí ó tó di pé àwọn òyìnbó amúnisìn àwọn náà gbà kan rí ní nǹkan bíi ọ̀rùndínkọkàndínlógún 19th century ló dà pé orúkọ yẹn ni wọ́n tẹ̀ mọ́ wa lórí kódà kó tó di ìgbà yẹn gẹ́gbà tí wọ́n kọ́ tẹ̀ mọ́ wa lórí àwọn ẹ̀yà ọ̀yọ́ nìkan ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn ẹ̀yà yòókù bíi ifẹ̀ ìjẹ̀bú àwọn ò gbà pé yorùbá làwọn ọ̀yọ́ nìkan náà ń pè ní yorùbá kó tó di pé wọ́n fi ń pe gbogbo wa ohun tó pa gbogbo wa pọ̀ ní Odùduwà torí pé gbogbo wa la mọ̀ pé Ilé Ifẹ̀ láti ṣẹ̀ wá. ẹ ṣeun a gbọ́ pé ẹ ní ibì kan tí wọ́n ń pè ní Ifá temple àkọ́kọ́ mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ dárúkọ ẹ̀ fún wa. Ifá temple pọ̀ o káàkiri ní ilẹ̀ Odùduwà yìí káàkiri àgbáyé kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan kì í ṣe ilẹ̀ adúláwọ̀ nìkan ṣùgbọ́n èyí tí ó jẹ́ tiwa tí àwa dá sílẹ̀ ẹ̀tẹ́ jẹ́ olùdásílẹ̀ rẹ̀ gangan. Ìjọ Ìmọ́lẹ̀ Olódùmarè Àgbáyé. Ìjọ Ìmọ́lẹ̀ Olódùmarè Àgbáyé. Nínú àwọn ìwádìí wa wọ́n jẹ́ kó di mímọ̀ fún wa wípé kì í ṣe ilẹ̀ Odùduwà tàbí kí n sọ pé ìlú Nàìjíríà nìkan lẹ ní sí torí àwa wò pé àwọn ẹlẹ́sìn kiriyó nìkan náà máa ń sọ pé àwọn ní branch ní ibì kan pé ẹ̀yin náà àwọn ìjọ Ìmọ́lẹ̀ Olódùmarè yẹn wọ́n pọ̀. ẹ náà la pé ìjọ Ìmọ́lẹ̀ Olódùmarè Àgbáyé a ní ẹ̀ka káàkiri a ní ẹ̀ka ní orílẹ̀-èdè Amẹ́ríkà a ní ilẹ̀ Europe níbi Switzerland a ní Trinidad and Tobago a ní Brazil a ní ẹ̀ka káàkiri bẹ́ẹ̀ torí jẹ́ pé a ní Republic of Benin pé ní ojoojúmọ́ náà ni à ń gbìyànjú láti tan ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá yìí náà dẹ̀ ni à ń pè ní ẹ̀sìn Odùduwà òun lẹ̀sìn ilẹ̀ Odùduwà òun lẹ̀sìn àwọn bàbá wa ẹ rí i pé tí wọ́n bá dẹ̀ ń sọ̀rọ̀ pé a ní temple a ní ilé ìjọsìn kò ń ṣe nǹkan tó ṣàjòjì n tó bá ilẹ̀ Odùduwà ṣẹ ní ojúbọ shrine temple ibi táyàn ti ń péjọ bọ òrìṣà ṣùgbọ́n nígbà tán gbé ẹ̀sìn Christianity àti Islam dé wọ́n gbógun ti ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá ti ẹ̀sìn ilẹ̀ Odùduwà wọ́n bẹ̀rẹ̀ sí ní wó gbogbo ilé òrìṣà a ò lè máa ṣe àpẹẹrẹ ní àwọn ìtàn ṣe ní kọ̀pẹ̀kọ̀pẹ̀ kan ń bẹ ìyẹn ní ilé òrìṣà tó wà ń lu ibì kan àwọn kan sọ pé ọ̀rọ̀ Ọlọ́run èyí táwọn gbà kò faramọ́ ẹ wò dànù nǹkan tó ṣẹlẹ̀ ní kò síbì kan nílẹ̀ Odùduwà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ò sí àwọn ilé òrìṣà ṣùgbọ́n nígbà tán wo ìyẹn ni àwọn èèyàn ti wá padà dìde sí pé àní gbogbo ilé òrìṣà gbọ́dọ̀ wà káàkiri ilẹ̀ Yorùbá kó náà dẹ̀ tàn káàkiri àgbáyé gẹ́gẹ́ bí ẹ̀sìn ilẹ̀ Odùduwà bọ́n ṣe mú àwọn ẹ̀sìn tán mú wá bá wa ńlẹ̀ wa náà wá tó gbilẹ̀ làwa náà ń gbìyànjú láti mú ẹ̀sìn tiwa náà lọ sílé òkèèrè káàkiri àgbáyé. ẹ ṣé ẹ jẹ́ kí n tún béèrè báyìí pé gẹ́gẹ́ bí babaláwo tó gbọ́fá kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn akọni àti àwọn jagunjagun ilẹ̀ Yorùbá. ẹ ṣeun tí ẹ bá wo àwọn akọni nílẹ̀ Yorùbá tàbí àwọn jagunjagun nílẹ̀ Yorùbá láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀nà tí a pè lákọni àtàwọn tó tún wà lọ́wọ́lọ́wọ́ báyìí torí gbogbo àwọn tẹ́ bá ti rí ní akọni tó ń jà fún òmìnira ìran wọn àwọn yẹn náà ní jagunjagun bó tiẹ̀ jẹ́ pé ní tán fi ń jagun ní ayé ìgbà yẹn ó yàtọ̀ sí ti ayé òde òní kò sí ẹnìkan tó bá ti jẹ́ akọni ní ilẹ̀ Odùduwà tí ò yẹ kó ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ìṣẹ̀ṣe torí pé Ọlọ́run Odùduwà ni ọmọ Odùduwà lè pè ló lè pọ̀n lẹ́yìn ọmọ Odùduwà agbára ilẹ̀ Odùduwà ni akọni ilẹ̀ Odùduwà lè lò tó fi lè ṣe àṣeyọrí ohun tó fẹ́ ṣe àwọn ìmọ̀ tó wà nílẹ̀ Odùduwà ni àwọn akọni ilẹ̀ Odùduwà ni wọ́n gbọ́dọ̀ lò láti ṣàṣeyọrí ohun tí wọ́n ń lé gbogbo ẹni tó bá ti jẹ́ akọni nílẹ̀ Oòduà àbí àwọn jagunjagun ìgbà wáṣẹ̀ tó yẹ dórí àwọn akọni ìsìn àti ìṣẹ̀ṣe wọn gbọ́dọ̀ yára wọn ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ dàbí orí àtọ̀run tí ò gbọ́dọ̀ fi ara wọn sílẹ̀. Gẹ́gẹ́ bí babaláwo tó gbọ́fá lẹ́ẹ̀kan sí nílẹ̀ Oòduà abẹ́gbọ́ ǹjẹ́ àwọn ìmọ́lẹ̀ Olúwa tẹ́ ẹ sọ yẹn ìjọ temple ìjọ Ìmọ́lẹ̀ Olódùmarè ṣáwọn náà máa ń ṣe ẹ̀sìn tiwọn bíi ti mùsùlùmí àbí ti kiriyó ni. ẹ ṣe wọ́n máa ń ṣe ìjọsìn wọn ní
ọjọ́ kẹjọ tí í ṣe ọjọ́ àìkú. Ṣùgbọ́n àwọn ilé ìjọsìn kan wà tó jẹ́ pé ọjọ́ àbámẹ́ta ni wọ́n máa ń ṣe ìsìn tiwọn. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àti ilé ìjọsìn tó ṣe ní ọjọ́ àìkú àti ti ọjọ́ àbámẹ́ta kò sí kankan tó jẹ́ pé ó wọ inú ìlànà ilẹ̀ Odùduwà. Ìlànà ilẹ̀ Odùduwà gangan ìjọsìn ọjọ́ márùn-ún ló gbọ́dọ̀ jẹ́ torí ọjọ́ 4 ló wà nínú ọ̀sẹ̀ nílẹ̀ Odùduwà. Káàkiri ilẹ̀ adúláwọ̀ ọjọ́ 4 ló wà nínú ọ̀sẹ̀. Tí a bá wá ní pé ìjọsìn yìí bí àwọn bàbá wa ṣe máa ń ṣe ní ọ̀run ni wọ́n máa ń ṣe. Ẹni tí ò bá ráyè ọ̀run náà ń ṣe ìsán tí í ṣe ọ̀sẹ̀ méjì. Ṣùgbọ́n ní ayé òde òní torí pé àwọn ọmọ ó lọ iléèwé, àwọn tó jẹ́ oníṣẹ́ ọba ó lọ síbi iṣẹ́, ọ̀run yẹn ó lè bọ́ sí ọjọ́ Monday, ó lè bọ́ sí Tuesday, ó lè bọ́ sí Wednesday. Kò ní fún àwọn ọmọ ní àǹfààní láti jọ́sìn papọ̀ pẹ̀lú àwọn òbí ni wọ́n ṣe mú ọjọ́ àìkú tàbí ọjọ́ àbámẹ́ta tí ó jẹ́ òpin ọ̀sẹ̀. Ẹ ṣeun. Kó tó di pé mo lọ kúrò lórí ètò, mo fẹ́ kẹ́ ẹ kífá fún wa ká gbọ́ sánsan ni o. Mo fẹ́ kẹ́ ẹ bá wa kífá ẹ pòun ifá a fẹ́ gbọ́ tó rọ́mọ Yorùbá làwa náà. Ẹ ṣeun. Irun ìmọ̀lẹ̀ ìgbà mọ̀lẹ̀ wọn á bá wa ṣe. Àṣẹ Èdùmàrè. Ọ̀rúnmìlà bára mi àgbọ̀nrín ọlọ́jà láàrin ẹbọra á bá wa ṣe. Odùduwà àtẹ̀wọ̀nrọ̀ á bá wa ṣe, kò ní jẹ́ kọ́rọ̀ ọwọ́ orújú. Ifá ní ìtàkùn lọ́lọ́ awẹ́sì òkè dífáfò Oòduà àtẹ̀wọ̀nrọ̀ tí wọn kò kún àyélé lọ́wọ́. Aṣẹ́bọ́ṣe tutù ẹ̀ bá ní lárúṣẹ́ ogun ńlá bá ní lẹ́sẹ̀ ọba òrìṣà. Oòduà àtẹ̀wọ̀nrọ̀ yóò bá ní ṣẹ́gun ọ̀tá. Gbogbo nǹkan tá à ń lé nílé Oòduà àpáta ọwọ́ wa ó tó. Gbogbo nǹkan tá à ń lé ọwọ́ wa ó tẹ̀. Òmìnira tí à ń wá Olódùmarè yóò fi lé wa lọ́wọ́ torí Olódùmarè ní fi ilé ẹ̀dá lọ́wọ́. Ifá ní bẹ́ẹ̀gún ní bá ń ṣe wọ́n kí wọn kó bí wọn mú bọ́ọ̀gún. Bórìṣà ní bá ń ṣe wọ́n kí wọn kó bí mú bọ́rìṣà. Béèyàn ní bá ń ṣe wọ́n kí wọn mú dọ̀bálẹ̀ gbọ́rọ̀gbọ́ dífá fún tèmi tó gbọ́. Tí ìṣọmọ bíbí inú Àgbọ̀nrẹ̀gún ẹbọ wọn ni ó ṣe ọgbẹ́ borúbó ó gbé tutù ó ṣe tutù tèmi tó gbọ́. Ifá bá mi gbọ́ tèmi taráyé gbogbo lọ gbọ́ gbogbo nǹkan tí ẹnì kọ̀ọ̀kan wá ń wí nílé Oòduà irin ọmọlẹ́gbàmọ́lẹ̀ ó gbọ́. Wọn ò mú wọlé àṣẹ òfin lọ́kàn bíi mí ọlọ́kànràn kan bíi ìbòdìfá fẹ́ wí ayé abùfẹ́ gbà á wò òde ọ̀run ohun tẹ́wé ayé bá wí ńlẹ́gbà òde ọ̀run gbà gbogbo ohun tí ọmọ Odùduwà bá ti ń wí ọmọ Oòduà gbogbo wa adẹ̀wé ayé Olódùmarè lẹ́gbà tí ń bẹ lóde ọ̀run gbogbo ohun tá a bá ti ń wí Olódùmarè ọmọ gbà yọ ọmọ mú wọlé àṣẹ. Ẹni tí a wá dáwọ́lé tí à ń wá tí à ń jà fún Olódùmarè ó jì ó tó wa lọ́wọ́. Ifá ní ẹnu sá dífáfógbè tí ń tọrùn bọ ayé àwọn ọ̀tá ni oníbẹ̀sẹ̀ rẹ̀ járí Ọ̀rúnmìlà ní tọ́ba ṣe bí í ṣe tó ń bá ní ó ní tọ́ba ṣe bí í ṣe táwọn ọmọ Oòduà bá ní ó ní irọ́ ńlọ tá ń pe ké ni wọ́n ń ṣe ọkọ kì í mẹ́sì oko àìmọ́jà àdá kì í mẹ́sì oko àìmọ́jà àfàrékọjá náà ní tinúnú rí bí kanran jẹ́gbọ́n bá fẹnu múgi a sì tọ́ lára dókè nǹkan tá a fẹnu lé tá a láà fẹ́ ṣe Olódùmarè yóò jẹ́ ká bá a dókè ibi ayọ̀ ńlá bàdé yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ ní ọlá Ọ̀rúnmìlà bára Àgbọ̀nrẹ̀gún. Ẹ ṣeun bàbá wa dúpẹ́ gidigidi gan. Bàbá wa tí a ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò látàárọ̀ àwọn náà ni Fáyẹmí Fàtúndé Fákáyọ̀dé tí wọ́n jẹ́ ògbóǹtarìgì babaláwo ní ilẹ̀ Oòduà. Àwọn eléyìí ìfigbá kan bọ̀ kan nínú bí Ifá bá ṣe wí gangan ni wọ́n ṣe máa sọ. Mo rántí olórin kan tó sọ pé Ifá kì í purọ́ bẹ́ẹ̀ ni Ọ̀rúnmìlà kì í ṣèké. Ètò náà ń bọ̀ ní òpin díẹ̀díẹ̀. Ẹ má gbàgbé láti like page wa, láti follow wa lórí Instagram àti láti subscribe sí orí YouTube wa ìyẹn ní orí Ìṣọ̀kan Oòduà TV Network. Kò sígbà tí ẹ pè wá tí a ò dáhùn. Ṣùgbọ́n kí n tó lọ mo fẹ́ kí bàbá fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sílẹ̀ torí a lè rí àwọn tó fẹ́ pè wọ́n bóyá fún nǹkan tàbí òmíràn. Bàbá ẹ bá wa sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. 08034991873 08034991873. Ẹ sọ lẹ́ẹ̀kan sí i. 08034991873. Ẹ ṣeun bàbá ó ṣeéṣe kí wọ́n bi yín léèrè gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá pé táàtì ẹlẹ́ni tó tiẹ̀ fi ọ̀rọ̀ wá bàbá lẹ́nu tó orúkọ tèmi ò yí padà èmi ni wọ́n pè ní ayé kò tó òkú ọ̀rọ̀ bá ní ká ní yẹ̀yọ̀ authentic pèdèpèdè last born gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àfikún mú mi ọ̀rọ̀ òfurufú ọ̀rọ̀ tayín èmi ní bọ̀rọ̀ kìnní tí ń lu agogo jẹ́ fún gbogbo ènìyàn wípé ẹ ṣe rere o kí ire kó lè bá gbogbo wa. Ó tún dìgbà kan náà ẹ já tún rìnrìn àjò dọ́dọ̀ àwọn màmá wa kan láàárín ìṣẹ́jú méjì mò ń padà bọ̀ náà.